ó yá ẹ má ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ó ẹ̀yin náà wò. ẹ mọ̀ ká yín lọ́gàá o ẹni tí ò bá ti dalẹ̀ mú sọ o ẹni tí ò bá ti dalẹ̀ ni mú sọ o mọ̀ dalẹ̀ náà fàwọ̀ dá o torí àríwú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni báwọn méje lọ́mọ ẹ̀yìn Jésù tí bá kápò ẹ̀ gangan tó ń kówó sí lọ́wọ́ ṣé kò dalẹ̀ èmi máa rọ̀ yín torí ohun tí a gbé dání ìtìbílẹ̀ lélẹ́yìí Jésù máa mú ẹ̀yin òun sọ̀rọ̀ ogún ọdún lẹ́nìí ó láforíjì lọ́pọ̀ ànábì wa Muhammad kò tètè fìyà jẹ̀yàn a máa ń gbé ó máa dá ó máa ṣètòríjì ó máa bẹ̀bẹ̀ ó máa bẹ́ẹ̀tì àfìmọ́ búra àfàdá búra àfìsàngó búra wọ́n gbé tàǹgẹ̀tì ni mọ́tò ò ní pa yín o àsìkàbọ̀ ò ní bà yín o bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún ìyọ́nà ọlọ́ọ̀bẹ yín ẹ má dalẹ̀ Oòduà ẹ má dalẹ̀ Oòduà bàbá Ọọ̀ni lẹ wá báyìí gbogbo bí bàbá bá ṣe bá yín sọ̀rọ̀ ẹ tẹ̀lé o ṣe rí ọmọ tí ó bá ń rí bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ sùn sí bóyá bàbá wa gbórun pa kíní ródóródó abẹ́ bàbá ó wá yọ jáde ọmọ wa lọ ọbẹ̀ láàrin olùgbé kíní bàbá mi ló yọ jáde ó wá lọ ń tampin dání ọ̀sà àmọ́ yín pé ibi tó gbà wá ló fẹ́ gbà lọ yẹn so lẹ́yìn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa pátá sí ayé the physical God tá ń rí bàbá Ọọ̀ni ni. ẹ ṣe kábíyèsí. kábíyèsí o. torí ọjọ́ àkáyé àkọsílẹ̀ ni gbogbo wa ń kà kó o ṣe lágbára tó so rọ́lọ́run rí. kò ṣẹlẹ̀ rí. tó ránà bí rí. rárá Mósè ò rí rí. Jésù ló rí rí. àkọsílẹ̀ ni ohun tá a kà nínú ìwé mímọ́ gan ó láwọn tó pojú wẹ̀yìn tán ó ná dọ̀gun yọ ojú wọn wò bàìbàì wọn rí nà mọ́ but the physical God tá ń rí láyé lè ní sìn Ọọ̀ni ni. ní ìgbà ìwáṣẹ̀ tí ọba bá pàṣẹ pé lágbájá ẹ lọ bẹ̀rẹ̀ sí tó wọn lọ bẹ̀rẹ̀ yẹn o ìgbà táyé dayé olófin náà yí padà àwọn afáàgbò ṣètùtù àwọn fẹyẹlé ṣètùtù àwọn fàgùtàn ṣètùtù látijọ́ ọmọ èèyàn ni ta ló fẹ́ mọ́ba so the physical God gẹ́gẹ́ bí olórí ayé àrólé Oòduà ó ní bàbá wa Ọọ̀ni ojoojúmọ́ ní bàbá Ọọ̀ni ẹni wá ti wà ń kó orúkọ yẹn bàbá Ọọ̀ni yẹn kí n ṣe tutù pé ilẹ̀ Yorùbá ọ̀gbọ̀dọ̀ bàjẹ́. lẹ́ni tó bá wọ iye kan ti ṣe lẹ́ni. láàrin ọjọ́ kan ṣoṣo fún òkè ṣe tutù. pé kí wàhálà máa fà ẹ̀rẹ̀ kan ló mọ̀lẹ̀ Nàìjíríà bàbá Ọọ̀ni ó ṣe everyday. bàbá mi sọ fún mi pé Ọọ̀ni tí mo ń wò yẹn ó ní ojoojúmọ́ ní ọmọ ṣe tutù pé nǹkan ebi ò gbọdọ̀ wọlé Yorùbá ogun ò gbọdọ̀ pé Yorùbá lọ ó ní ọjọ́ kan péré láàrin ọdún kan ní fi mọ́ sinmi òye ètùtù ó lóun nìkan ló sì mọ̀ ó ní kọ́dà àwọn tí wọ́n ń ṣètùtù yẹn gan ọmọjọ́ yẹn mo fọ bàbá mi pété ẹ̀ fún mi débẹ̀ pé gbogbo yóò mọ ṣàdúrà pé gbogbo àwọn ọmọ tó ń lójú ogun ni o ètí ń lọ gbá ni o kí wọ́n lọ rí o àwọn ọmọ bọ̀ rí ojoojúmọ́ náà mọ̀ ṣètùtù yẹn. wo àdúrà máa mú ẹ àdúrà máa mú ẹ àdúrà àwọn bàbá kò ní ṣe tiẹ̀. àṣẹ tèmi máa rí. wọn ní rí ẹ mú o orí àti ń wáyé ká mọ̀ lọ́ta bó o ṣe ń sin gbogbo Nàìjíríà tó kò mí ìpín gbogbo ayé ló fẹ́ràn ẹ o torí tá a bá ń gúnyán bọ́ọ̀lù a máa lọ́ta bá a dẹ̀ sọ̀kù sọ́jà lójoojúmọ́ a máa lọ́rẹ̀ẹ́ àwọn kan nítorí kò tiẹ̀ sọ̀kù sọ́jà yẹn gbogbo rìn náà kó jẹ́ káwọn fẹ́ràn àwọn kan ní ẹ̀yán tó ń gún bọ́ọ̀lù yẹn bó fi ń ṣàwúrí owó ni ó ṣe wà nìyẹn gbogbo ayé ò ní fẹ́rẹ̀ then mind you gbogbo ayé ò dẹ̀ ní jọ́ta ẹ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ tó ṣe tó ayéfẹ́lẹ́dẹ̀ ẹ̀kọ́ lórí o ó ní tó bá ti rí 65% ó ní fi 35 tó kù sílẹ̀ wọ́n máa bá tí wọ́n lọ ayé wà lẹ́yìn ẹ̀ kò ní ṣubú dànù agbára Olódùmarè gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn lẹ́yìn tó bá ti fi mú mọ́sẹ́ o kò sí sí wà kò ní kú kò jìjì ọlọ́run Olódùmarè ní gbogbo tẹ bá ń dé ọlọ́run máa gbé ilé kéde ara balẹ̀ láti gbọ́ òun bàbá wa Ọọ̀ni olórí ayé.